àlọ́rin sọ pé àpàdà sí ikú máa báyàn téèyàn bá ṣe tó ṣe yìí ni ó lóhùn àwọn ti kọjá rẹ̀ ọba Awólọ́wọ̀ àbí ọba kò dé kò tí wọ́n dé lọ lẹ́yìn pé kò dé bẹ́ẹ̀ wọ́n mú Awólọ́wọ̀ jù sẹ́wọ̀n tí ọ̀ràn kan rẹ̀ mọ́ wọn ò mú irú rẹ̀ kan jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣáájú ẹni tó wá máwó lọ́wọ́ wọn èbí táwọn lọ́wọ́ ń ṣèjọba Nàìjíríà kí ló ṣe ọwọ́ àlọ́rin ọbọ̀ bàtà wọn mọ́sálásí wọ́n rán sọ pé wọ́n èé bọ̀ bàtà wọn mọ́sálásí ní kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè tọ́ bá wọn bàtà wọ́n èé láti pọ̀ tán ni ó ti gùn lọ àwọn àfa àlọ́rin lórí ẹjẹ́ wà sí ọwọ́ àlọ́rin kọ́ aṣọ fún àfa àlọ́rin pé wọ́n ganu. nípa gbólóhùn àwọn àfa àlọ́ ganu èmi ò bú ẹni tí ó sọ bẹ́ẹ̀ tá a bá kíyèsí ẹni tó sọ̀rọ̀ yìí a rí i pé orí bí nǹkan bá ti rí mo bẹ lọ́hùn pé ni mo fẹ́ máa sọ o ọlọ́run méjì àṣìṣọ o máa kọ́ àmọ́ ṣe o ẹni tó sọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ kéèyàn liability yóò kórìíra rẹ̀ pọ̀ kéèyàn ká jókòó yà kalẹ̀ kó máa jẹun ajígbọ́n ni aláàjì ti kórìíra rẹ̀ ti pẹ́ nínú ìṣesí tẹ́ ẹ bá kíyèsí ẹ rí i pé nínú ọ̀rọ̀ gan ni máa ń sọ tẹ́ ẹ bá kíyèsí dáadáa tẹ́ ẹ bá kọ́ wo ìjókòó orú ẹ̀ka tó wáyé rí bóyá bí òkú ọ̀kan nínú àwọn onífújì ni nítorí pé àwọn àfáà wọ́n tẹ́ aṣọ máa gbowó lẹ̀ ó ní ẹjọ́ ẹ̀yìn àfáà wa ọlọ́run ti rọ kálukú lọ́rọ̀ wáàsí ni kẹ́ ẹ ṣe fún wa ọláwùjọ àwọn táwọn jẹ́ onífújì gan dàrú ó ní ẹ ṣe wáàsí fún wa kẹ́ ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀ kọ́kàn àwọ̀ gbọ́n jẹnìjẹnì láti fi tó béèrè lọ́wọ́ yín jọ̀ náà nù síbẹ̀ náà mo ní gbogbo ẹ̀ padà já sí ẹ bá wo kíní fídíò yẹn òwe mi máa wo ọ̀rọ̀ àwọn afá púpọ̀ sábà ní wá nǹkan ìdí ọjà sí káyìn náà nù èmi máa ń kíyèsí aláàjì púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ẹ̀rí kókó lè ra akẹ́yọ̀ kan jókòó kalẹ̀ kó pé òun náà ń ṣiṣẹ́ yàtọ̀ sí eré fújì tí ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì mi lórí nǹkan bá ń kéé pamọ́ nílùú wa Nàìjíríà tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà ti sọ iṣẹ́ àfáà di nǹkan oúnjẹ bákàmọ́ tàbá ti ráwọn èèyàn tàbá lọ bí súnmọ́ ọmọ kan a sọ di àfi ká sọ adùn gbèsè ń bẹ gbogbo eléyìí èsè ní ẹ̀fín dá àfáà mọ́ ẹnu ọ̀mẹ́gbà torí alhamdulillah gbogbo wa náà là ń kọ́ máa ń kéwù táwọn ń ta ajá àfáà ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe bísínẹ́sì mẹ́rin márùn làwọn gan ní táwọn náà tó ń ṣe lórí kẹ́ni tí ò bá tó nǹkan kan wọ́n mẹ́lẹ̀ sí fáàrí tí ò wúlò níwájú èèyàn ni kì í ṣe torí nǹkan méjì àwọn àfáà ó yẹ ká lọ yí padà ó yẹ ká rọrùn sí ìpèníjà ó yẹ ká rí nípèníjà àwọn tí ń bá wíkè sáwọn àfáà àti ẹ̀ gidi sọ́dọ̀ bàbá wa Farouk Al-Miskinu Billah mufti gbogbo Ìlọrin ni wọ́n àmàgbé àfáà tí ó nìṣẹ́ ó ń bísínẹ́sì àfáà gidi tó ní owó tiẹ̀ yàtọ̀ sí pé à ń lóde à ń lọ kínní ẹ̀ ń bá mọ̀ wọ́n dáadáa yọ́mọ̀ pé alhamdulillah kọ́lọ́n tó máa lékún dáadáa ni kì í ṣe irú àwọn máa ń bá wí kì í ṣe irú àkọ̀ọ̀kan náà tí mo mọ̀ ẹ pé ààyè ò lè gbà mí láti máa dákọ̀ tí Ọlọ́run ṣe lóore fún kálukú kì í ṣe irú wọn ẹni tí ó bá jọ wọn oníkó náà lọ gbìyànjú kó rí pé òun jọ wọn kó rí pé òun gbìyànjú òun náà jọ wọn lójú ọ̀nà dáadáa ìyẹn ló dáa jù kì í ṣe àwà débi ń súná ọ̀tọ̀ láàfin ògbówó kọ́ mọ́ ọmọ gọ Ọlọ́run jọ mọ́ ọmọ ọ̀rọ̀ sọ Ọlọ́run bá ní sọmọ yìí ní ọmọ dáadáa Ọlọ́run jẹ́ ọmọ rìnrìn Ọlọ́run abiyọ̀ náà náà méjì ọ̀sẹ̀ rẹ̀ gbogbo nǹkan yìí ẹ kó sábẹ́ pé Ọlọ́run bá ní sọmọ yìí dáadáa ìjẹ́ bá ti mú àwọn ti dá ẹlòmíràn ní kọ́ọ́bà kò bá ẹni tó gbọ́n ní bá ń bẹ lápò rẹ̀ ọ̀yà rúdà alẹ̀ owó eléyìí ń dọ̀tí ìjà àfa kọjá wọn tí nǹkan òye kí wọ́n máa ṣe àdáyẹrí pé bàbá rẹ̀ pé báwọn afẹ́ ilé ti rí ni àwọn àfa àmọ́ rí ọlọ́mọjọ máa tún orí báyìí ó rí báyìí lóòótọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ti yẹ̀yẹ́ ìjà àfa rẹ̀ ó ti yẹ̀yẹ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀yà kásàkà ókè ọ̀yà kásàkà rọ̀ ọ̀yà ẹ máa wojú sọ́mọ̀ báwọn ẹ má yájú ẹ di ojú oró kan orí náà tó iná tá a fẹ́ kàyọ́ gbà kẹ́ ẹ díjú kan ni o torí náà ni òdìjí ẹ fọ́ lójú ṣé ọba iná àti iná sọ̀kalẹ̀ gbogbo ọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ tí yóò wúlò wọ́n máa ń ṣe nǹkan mìíràn láwọn àwùjọ mi tí ń kọ́ àwa náà pọ̀ nǹkan tí orí ọmọ àrò yẹn pé irú àwùjọ burúkú jagbajagba àwọn onírú àjùjọ jẹ mo wà lóde kan rí mo bá rí tí àwa ti dìde àti ń lọlé àtàjọ lọ wọn máa pé bẹ́ẹ̀ ni tàbí tó bá sojú ń jọ náà abárí tí ń fa wàhálà lẹ́yìn àgbo kí ló dé àbẹ́rẹ́ èlò lápá àwa ti dìde kí lọ́kàn mi pẹ̀lú èlò lẹ́pa ṣé owó òde láyé yóò fi máa ṣayé rẹ̀ àti ń lọ gan labadi pé wàhálà ń pọ̀ labadi wọn bá ṣẹlẹ̀ báyìí yẹn yẹn ju wàhálà tí ń fà mo bá sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn ní àfa àti yóò gbowó pọ̀lọ̀ ọ̀tọ̀ ṣé ẹni ọba gbowó ní òde kò láǹfààní àti tọ̀ ó tún sọ fún pé má bá ń dẹ́rù ẹ̀wò mọ́ níbi ọba ti ń gbowó ò gbọ́dọ̀ dìde láti lọ ọ̀tọ̀ ó ní àgbẹ̀ tó ti dìde tó lọ ọ̀tọ̀ nǹkan ó ti ṣe owó ọkọ̀ kó gbogbo tó wà lápò ẹlẹ̀ pátá ọ̀jẹ̀ ká mọ̀ wọn ló ṣe le tó báyìí ló ń gbogbo tẹ́ ẹ pa tí ọmọ àdìpé yọ̀ gbọ́dọ̀ lọ ọ̀tọ̀ kò gbọ́dọ̀ lọ yàgbẹ́ lórí kíni ẹ má jẹ́ àgbé ayé wa
lé orí owó tọrọkọ́bọ̀ owó dáradára owó ọlọ́mọdé orí ó dùn mí mọ́jẹ̀dí ó dùn mí ẹgbẹ́ tí wọ́n bá ti fún yàn gan bí kò fi ra káàdì ó fi repo tó yẹ kó fi sínú kì í sọ pé tẹ̀yà máa fi gbọ́ bùkátà ọ̀yá ẹ̀ bá ń kọ́ ilé ńlá kan lé owó àgbé ó yẹ kórùn sí ìyàn débẹ̀ ní tí mo sọ kórùn sí ìyàn débẹ̀ gbogbo tí ànábì wa Muhammad ò ṣe náà sọ àbárí ò ṣe náà tọ́tẹ̀lé wọn ò ṣe gbogbo ẹ̀lẹ́yìn afárá ti fi lọ́lẹ̀ lónìí jẹ́ pé yẹn wá sí ẹ gbowó wá sí lọ́tọ̀ ẹ jáwọn èèyàn ti ẹ̀rá pẹ̀rẹ̀ rí ẹ bọ́rọ̀ Ọlọ́run ní ẹ fẹ́ gbọ́ ó ṣe di nǹkan pé ọyá ẹ̀kọ́ lọ rí akọ̀wé mi ìyẹ̀bá ilẹ̀ ẹ̀kọ́ fún kó tó di pé máa wá owó nǹkan báwọn ọ̀dà ní jẹ́ wọn yẹ̀yẹ́ ìjà afárá yín ní ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀mọ́ ilà ẹ̀rọ bọ́ wí ní òde kan tí mo wà ní bóyá lánàá ni ìkànnì ọyá ìlọ kó gbogbo àfáàlù yẹn wá àfáàlù tíya ní bá jẹ́ kó gbogbo àfáàlù wá ọ yọ àwọn èèyàn gidi lẹ́ mbẹ́ kì í ṣe gbogbo àfáà tó máa ti ń ṣe kò lè dáhùn rúpè báwọn ó máa ti máa rẹ̀ yín lẹ́fà torí ẹ ti rí yín rí pé àlá ti ní wọn wá ní ìṣòwò kùdé èlò náà ni wọn wà á bùn tán ìjà àfọwọ́ pé èèyàn ọmọ ṣiṣẹ́ mo ti wí táwọn èèyàn bú mi àwọn ẹ̀yin tẹ́ ẹ bú mi náà máa gbọ́ ní ìsìn tẹ̀ni aládùúrà tó yà ló ń lé kéwòn tó máa wá ṣiṣẹ́ kéwòn rẹ̀ lálùbáríkà nù kéwòn ta ló lálùbáríkà tẹ̀ ń ti ń ṣiṣẹ́ ó ti ń wí fún yín ti pẹ́ pé kálukú ọlọ oníṣẹ́ gidi lọ yàgò ní ẹmọ ìjà àfáàrẹ gbogbo àwọn Abubakar ní Umaru ní Uthmanu ní Ali wọn níṣẹ́ tí ń ṣe Ànábì wa Muhammad gan darandaran ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó sọmọ ọ̀dọ̀ kó tó di pé Ọlọ́run tún ṣe oore tọ́pọ̀ fún kó tó di pé Ọlọ́run sọ di ànábì Ọlọ́run gbogbo nǹkan ló ṣe rí ó sọmọ ọ̀dọ̀ yàwá Khadija èyí ṣe ẹ̀yìn gbogbo àfáà tó ní ọ̀fẹ́sẹ̀ kankan sí agbàgbé Muhammad àfáà ntọ́lọ́n gbélé alọ́ pé ká ṣe iṣẹ́ wa gan ńlọ́lọ́n sọ wọn ní suratul Jumu'ah àkùnrin àyà kejì àti fọ́kọ́ Ọlọ́run wá sọ kó lọ́dọ̀ ṣetán ní ẹni ẹ̀kọ́ ó ní walladhi ba'atha fil ummiyyina rasula ó ló bá òjíṣẹ́ dìde minhum nú àwọn tí wọ́n máa kọ tí wọ́n mọ nǹkan kà kí ni iṣẹ́ tọ́lọ́n gbélé àníbọ̀ Muhammad lọ tó jẹ́ sí àwọn àfáà gan yatlu alayhim ayati máa ka àwọn àyà Ọlọ́run fún òjíṣẹ́ kí máa fún ọmọ kó nu ẹbọ ṣíṣe kó nu jagbajagba tí ń ṣe kiri ó ní wa yu'allimuhumul kitaba wal hikma máa kọ́ ń tíra Ọlọ́run kódà máa kún ẹ ní ọ̀rọ̀ owó ànábì náà ń pè ní hikma láàrin àdìsí ní àwọn tẹ̀sí ìrúpè bó o sì ní hikma máa kún alẹ́kọ̀ọ́ ọgbọ́n wisdom máa fi kọ́ wọn èwo ní ọ̀dánù rẹ̀ ànábì òkú ní sọ̀rọ̀ fẹ́nu tẹ́lẹ̀ wọ́n máa yá ń tẹ̀kọ̀ ànilà hawa iṣẹ́ tọ́lọ́ ń gbélé àwọn ànábì Ọlọ́run lọ́rùn ló gbé lẹ́yìn àfáà náà lọ ètò kẹ́ àádọ́de kẹ́ ẹ sọ ìwọ nǹkan jágbajàgba játijàti ẹni tó tún yín ṣe ní aláàjì tó tún yín ṣe onífújì ẹni tí ń wí fún yín náà ó ti ń wí ti gbàgbẹ́sẹ̀ ń wí ní ọjọ́ òró ìmìlá bó ti sọ mo ní ó tó kàn tí ń wí léṣo fún wa ni àwọn àfáà ní ká lọ yí padà ìwúlà burú lọ ganu kálí onílé ṣé wọ́n pè ọ́ ni àwọn àfáà tí wọ́n lọ níjọ wọn ń ṣe ìdá kò sí pé ẹ ganu ẹnu tí èmi kàn ń rọ aláàjì sí ni pé ẹnu bí bàbá wa mufti gbogbo ìlú Ìlọrin bàbá wa àlùbáríkà kó lọ́ọ́ máa lékún dáadáa bí ẹ ti pé ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ó dà kó ọ jẹ́ pé ráàyù kan bẹ́ẹ̀ fún ọ lẹ́yìn ẹ̀ ó kọ̀kọ́ tún ọgbọ̀n tí ẹ wíwù ọ gbọ́ pé orin tẹ́ ẹ wíwù o kèsì ṣe gbogbo àwọn àfáàmù bá wí ká ti fẹ́ baṣẹ́ ìjà àfá ìjẹ́ o ọ̀rọ̀ tó dáanu tí ó tún gbogbo èèyàn nú ẹnu bá ti rúdù sáwọn nǹkan ọkàmílà a lè mọ́kà sí rúdness ṣùgbọ́n kò dáa tó torí tí Ọlọ́run pọ́nlé ní rẹ̀ ti ń pé ṣe báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ní kí n ṣe o ọ̀dà ẹ̀yìn àfá ẹ̀mọ́ bínú o ọwọ́ adẹ́yìn ọ̀rẹ́ nǹkan kẹ́ wá tó sọ lọ́rọ̀ padà ní tí ń pè ní ìjẹ́ ọmọ ènìyàn dáadáa nìyẹn tí mo sì mọ̀ pé àtúnṣe ó tó bá lọ́dọ̀ tí yẹn náà lógo ọlọ́ ká lọ ọmọ gbogbo àyẹn tí máa gbé ẹbùn mi ká dòde ká ti rogbo bùkátà lé lórí ọwọ́ tí ń fúnni ó lóore jù tí ń gbà lọ yadul ulyani khayrun min yadi sufla ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí ń gbà ní máa wà gbogbo gbà ẹni tí ń fún yẹn òkè lọ́wọ́ rẹ̀ wà mẹ́jùnú bí àsìkò ti gbà mí mẹ́ni ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa. ẹ jẹ́ kó wá ṣe pé mission rẹ̀ gẹ́gẹ́ ifi ń bá àwọn àfáà wí ni. kò gbọdọ̀ sọ ọlọ́tẹ̀. kò gbọdọ̀ tó bá sọ ọ́ ní ti gírímọ́káyì kò ní jókòó mà sọ́tà gbàkú èbà. dààmú sí kí ni. àgbàkú yẹn máa mú un ni. òun wo gbogbo bí Wasiu Ayinde kó rẹ̀ sí mọ́ sọ billahi la ilaha illa huwa ẹ̀ǹkùlé Ọlọ́run kò wọnú ilé gbogbo bí tó kó rẹ̀ sí gbogbo tó lọ́nù gbogbo tó jẹ láyé yìí kọ́dà àárí ọ̀kan ṣoṣo nù àwọn àjẹ́ tí wọ́n pa gbogbo ẹ̀ lẹ́sẹ̀ kan náà kátó sọ fún àwọn àfà kí ló jẹ tí ó fi wá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ pé kò mí ni ẹ̀. bó ti wí ìyẹn kọ́ bẹ́yìn ti káàntì ẹ̀kọ́ gbogbo kálukú wa ń bóde lérí kíni sẹ́yìn lọ́kàn ni ọ̀dà ẹni tẹ̀mí gbà tí mo lè gbà léyìn èmi ọ̀mọ̀dọ̀ wá sí miss dẹ́mọ̀ ẹni ọba mọ̀dọ̀ rẹ̀ ń lẹ́yìn tẹ̀ ń kú ẹ lọ́ọ́ bá ń léyìn ìgbé kí lè rò ń gbà yín síbi tọ́lọ̀ ń wí ni pé ń já àkúnfàṣì. fọ́ọ̀sì kọ̀ǹpìlẹ̀ báyìí fataba ìyanu. Facebook dúró ń gbò fásitì òun lọ́wọ́ agbọ́rọ̀ báyìí fásitì sì ni
fatabayyanu ẹ wádìí rẹ̀. àtúnṣíbù qawman bi jahalati. ẹ tó fìyà jẹ ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mọ̀. fatusbihu ala ma fa'altum nadimina. àìmọye ìgbà táwọn àfáà ti ń sọ̀rọ̀ lérí iṣu kankan lérí àwọn èèyàn tí nǹkan kò ṣe ẹ̀ẹ́dẹ̀ ronú sáfàásì nìyí nù. àfọ̀ọ́sẹ̀ wa sọ̀rọ̀ lérí òdodo tọ́yọ̀ ní sọ pé ọlọ́run jẹ́ nǹkan kí báyìí ó ṣẹlẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀. nígbà tí Ọ̀nẹ́fẹ̀ tóbi sọ̀rọ̀ gan àbí bóyá àwọn èèyàn kan sọ pé Ọ̀nẹ́fẹ̀ lójú lẹ́nu wọn àfáà kan wá ní òun fún ẹlẹ́bùúban òun fún olóṣù mẹ́ta nígbà wọn jáde pé oṣù mẹ́ta àti lọ́ọ́ rẹ́gísítà rẹ̀ kalẹ̀ tí ẹlẹ́bùúban bá kú àfáà jáde padà wá pé rárá o. sọ bẹ́ẹ̀ o. sọ bẹ́ẹ̀ o gbogbo anẹ́lá gbọ́ kílípù ẹ̀rọ nǹkan nígbà ọmọ kò lè dúró kí ló ń sọ sí.